ìfẹ́ ẹ̀gbà yẹn ẹ jẹ́ ká dá padà. Kí la lè fi dá padà? Ẹ jẹ́ kí a bára wa sọ̀rọ̀. Bíba ẹ̀sìn kan jẹ́ fún ẹ̀sìn kan, ẹ jẹ́ ká stop ẹ̀. Àwọn kan máa ní ẹ jẹ́ ká jẹ́ kó gun omi. Àwa gbà yí pé kò sí ogun láàrin ẹ̀sìn Kristẹni àti ẹ̀sìn Mùsùlùmí àti àwọn ẹlẹ́sìn kan àbáláyé. Ẹ jẹ́ kó ní kálukú máa ṣe tiẹ̀ kí ìfẹ́ lè wà. Mo máa ń sọ kankan nínú ọ̀rọ̀ mi, mo ní Ọlọ́run mọ ohun gbogbo, ó sì lè ṣe ohun gbogbo. Ọlọ́run ti dá iná bẹ́ẹ̀ gẹ́gẹ́, Ọlọ́run ti dá àlùjọ náà, Ọlọ́run ti dá paradíṣe. Paradíṣe táwa Kristẹni ń pè, òun làwọn Mùsùlùmí ń pè ní àlùjọ náà. Ọlọ́run ti dá iná àti àlùjọ náà kó tó di pé ó dàwó èèyàn. Ẹ jẹ́ kó ní kálukú máa ṣe tiẹ̀ pẹ̀lú ìfẹ́. Nǹkan kan ṣo náà ló sì ń fà á torí pé àwọn kan ti dá ọ̀tá sílẹ̀ láàrin àwa Kristẹni àti àwọn Mùsùlùmí. Àwọn kan ti dá ọ̀tá sílẹ̀ láàrin àwọn Mùsùlùmí sí àwa Kristẹni. Tá bá ní ká wò sẹ́yìn bíi 40 ọdún, 50 ọdún, 60 ọdún sẹ́yìn tírú àwa yìí tí a ò tí ì di ayé. Lóòótọ́ àwọn alákatakítí wọ́n wà nínú wa tí wọ́n máa ń sọ wípé rárá o, àwa àti Mùsùlùmí àjọ sìn Ọlọ́run kan náà, Ọlọ́run ọ̀tọ̀ọ̀tọ̀ ni àjọ ń sìn. Ẹ wá jẹ, ẹ wá mu, ẹ̀yin ẹni tèmi. Bóyá ẹ wá jẹ, ẹ wá mu, ẹ̀yin ẹni tèmi. Nítorí pé èmi lọ́ba olùṣàṣe fáwọn tèmi pa. Ẹ wá jẹ, ẹ wá mu, ẹ̀yin ẹni tèmi. Nǹkan tó wá kàn mí lómi nínú fọ́nrán yẹn ni pé lẹ́yìn ìgbà tí èrè àsàlátù tí wọ́n parí orin yẹn, a rí àwọn àáfàá kan tí wọ́n jáde tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí Dr. Bukola Alayande tí gbogbo wa mọ̀ sí èrè àsàlátù pé báwo ló ṣe máa sọ wípé Olúwa wa, Ọlọ́run kan náà lájọ́ sìn àti bẹ́ẹ̀ lọ. Ṣé bí ẹ̀sìn Mùsùlùmí àti ẹ̀sìn Kristẹni ṣé bí wọ́n ṣe rí ní gbogbo ìgbà yẹn ṣé bẹ́ẹ̀ ni wọ́n ṣe rí nísìnyí? Kí ló jẹ́ kí ẹ̀sìn Kristẹni kó dunlẹ̀ àti ẹ̀sìn Mùsùlùmí kó dunlẹ̀? Kí ló jẹ́ kí àwọn ẹlẹ́sìn méjèèjì yẹn kí wọ́n máa bára wọn ṣe? Kí ló wá fà á tí àwọn ẹlẹ́sìn méjèèjì tá a wá fi wá dọ̀tara wa, tá a wá fi wá yẹ̀yìn síra wa? Ẹ̀yin àáfà, àwa pásítọ̀, àwa tá a lórúkọ àwọn òjíṣẹ́ Olúwa, àwọn wòlíì nínú ẹ̀sìn Mùsùlùmí, àwọn kàlífà nínú ẹ̀sìn Mùsùlùmí, àwọn ìmáàmù nínú ẹ̀sìn Mùsùlùmí, àwọn ṣéwù nínú ẹ̀sìn Mùsùlùmí. Mo wá bẹ̀ wá ní pẹ̀lú àwa Kristẹni, àwa tá a jẹ́ skọ́là nínú ẹ̀sìn Mùsùlùmí. Mo wá bẹ̀ gbogbo wa ní pé ká jọ̀ọ́ ká má jẹ́ kí wàhálà kó ṣẹlẹ̀ láàrin àwa Kristẹni àti àwa Mùsùlùmí. Máa polówó ẹ̀sìn tiẹ̀ lọ́nà tó dáa, kémi náà polówó ẹ̀sìn tọ̀dọ̀ mi lọ́nà tó dáa. Mi ò ní sọ wípé nítorí kí èèyàn kó lè pọ̀ nínú ẹ̀sìn mi kí wá máa bẹ̀sìn kọjá. Gbogbo àwa tí ọ̀rọ̀ yìí tó ta bá nínú ẹ̀sìn Mùsùlùmí, nínú ẹ̀sìn Kristẹni, nínú ẹ̀sìn àbáláyé oníṣẹ̀ṣe, ẹ jẹ́ ká tún bẹ̀ ṣe. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá. Ìkànnì Òkodoro Ọ̀rọ̀ ní Mídíà, ibẹ̀ gangan náà ni ẹ já sí. Abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí, ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa. Lórí Facebook wa wà ní Cubase Master Bracket Òkodoro Ọ̀rọ̀ ní Mídíà.
lórí TikTok Òkodoro Ọ̀rọ̀ ní Media, lórí Instagram Òkodoro Ọ̀rọ̀ ní Media, lórí YouTube wa Òkodoro Ọ̀rọ̀ ní Media. Ẹ sì má gbàgbé láti tẹ̀lé wa kẹ́sì tan notification button yín sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tí ó máa jáde. Ẹ bá like, ẹ bá comment, kẹ́sì bá share tàbí àwọn fọ́nrán wa yìí. Ojú tẹ́ fún wa kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa. Ẹ̀yin èèyàn wa káàkiri nílé lóko gbogbo àgbáńláyé, pàápàá jùlọ àwa mùsùlùmí òdodo, àwa múmùní àti àwa múmìnà, àwa ọmọ lẹ́yìn ànábì, àwa tí à ń fi ojoojúmọ́ tá a fi ń gbọ́ wá sí àwọn àáfà, àwa tí à ń fi ojoojúmọ́ tá a fi ń kírun fún Ọlọ́run ọba wa, àwa ni mo fẹ́ bá sọ̀rọ̀. Ẹlòmíì lè máa wò pé kí ni ẹlẹ́sìn kìrìsìtẹ́nì tó fẹ́ bá àwọn ẹlẹ́sìn mùsùlùmí sọ. Mo rọ̀ yín, mo bẹ̀ yín pé ẹ fi ara balẹ̀, kẹ́ ẹ jókòó, kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ mi. Tẹ́ ẹ bá gbọ́ ọ̀rọ̀ mi tán, ẹ digest ẹ̀ sọ́tún, ẹ digest ẹ̀ sósì, kẹ́ ẹ wá gbé wò bóyá ó lè ṣe àǹfààní, bóyá kò tún lè ṣe àǹfààní. Ẹ jókòó kí ẹ gbọ́ mi. Lẹ́nu ọjọ́ bíi 4-5 sẹ́yìn, mo rí fọ́nrán kan lórí ayélujára tí olórin nì, àwọn tí a mọ̀ sí Dr. Bukola Alayande, tí gbogbo àwọn èèyàn tí wọ́n mọ̀ wọ́n sí èrè àsàlátù. Jésù kò sí láyé yìí, Jésù nìkan lọ́rẹ̀ òtítọ́, ọ̀rẹ́ ayé yìí lè kọ̀ wá sílẹ̀, ṣùgbọ́n Jésù kò jẹ́ gbàgbé mi, kò jẹ́ gbàgbé mi o, kò jẹ́ gbàgbé mi, ọ̀rẹ́ òtítọ́, kò jẹ́ gbàgbé mi, hallelujah, ṣùgbọ́n Jésù kò jẹ́ gbàgbé mi. Ká má jẹ́ kó tún yà wá lẹ́nu tí n bá tún tẹ̀síwájú tí mo tún ní. Dúró t'Olúwa, má ṣe iyèméjì, ohunkóhun tóhun kò lè dé, ìdá máa ṣe pé lọ́wọ́ rẹ̀ ló wà, ẹni àánú lọ́ba Olúwa, kò jẹ́ gbàgbé mi o, kò jẹ́ gbàgbé mi, ọ̀rẹ́ òtítọ́, kò jẹ́ gbàgbé mi, hallelujah, ṣùgbọ́n Jésù kò jẹ́ gbàgbé mi. Ọmọ olùjọ mímọ́ òdodo tó ń bẹ níbí, ọwọ́ ẹ lókè yìí. Ọmọlẹ́yìn Jésù Kristi tó jódodo máa ń nawọ́ ẹ sókè yìí small. Ẹjọ́ kájọ wípé Jerimóyámà, Jerimóyámà, àwọn áńgẹ́lì fò fàyọ lọ. Àwọn áńgẹ́lì, àwọn áńgẹ́lì, àwọn áńgẹ́lì, wọ́n forí ayọ̀ yìn bàbá lọ. Ẹ má jẹ́ kó tún yà wá lẹ́nu tí n bá tún sọ wípé ẹ wá jẹ, ẹ wá mu, ẹ̀yin ẹni tèmi. Bóyá ẹ wá jẹ, ẹ wá mu, ẹ̀yin ẹni tèmi. Nítorí pé èmi lọ́ba olùsàsè fáwọn tèmi pa. Ẹ wá jẹ, ẹ wá mu, ẹ̀yin ẹni tèmi. Àwọn ìjọ kan wọ́n pè wọ́n sínú ìjọ wọn láti wá kọrin gẹ́gẹ́ bíi pé wọ́n fẹ́ràn olórin yìí àti pé olórin yìí kò kí ń ṣe oníkọkúkọ olórin. Wọ́n mọ̀ pé olórin mùsùlùmí òdodo ni, gẹ́gẹ́ bí àwa kìrìsìtẹ́nì bá ṣe máa ń sọ wípé àti kìrìsìtẹ́nì o àti mùsùlùmí o, Ọlọ́run kan náà ni àjọ ń forí balẹ̀ fún. Lóòótọ́ àwọn alákatakítí wọ́n wà nínú wa tí wọ́n máa ń sọ wípé rárá o, àwa àti mùsùlùmí àjọ sìn Ọlọ́run kan náà, Ọlọ́run ọ̀tọ̀ọ̀tọ̀ ni àjọ ń sìn. Kò sọ̀gbọ́n ká má rí irú ẹ̀ nínú ẹ̀sìn. Bí a ṣe ní irú wọn nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì, bẹ́ẹ̀ gẹ́gẹ́ la ní irú wọn nínú ẹ̀sìn mùsùlùmí tí wọ́n máa ń fẹ́ da gbogbo ẹ̀rù wípé rárá o, àfi kí nǹkan má tò, kí nǹkan ṣáà máa ṣe rògbòdìyàn lọ́tún àti lósì ni. Nǹkan tó wá kan mí lómi nínú fọ́nrán yẹn ni pé lẹ́yìn ìgbà tí èrè àsàlátù tí wọ́n parí orin yẹn, a rí àwọn àáfàá kan tí wọ́n jáde tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí Dr. Bukola Alayande
tí gbogbo wa mọ̀ sí èrè àsàlátù pé báwo ló ṣe máa sọ wípé olúwa wa ọlọ́run kan náà lájọ́ sìn àti bẹ́ẹ̀ 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 lọ. nínú bíbélì tí àwa kìrìsìtẹ́nì ń kà ẹsẹ̀ kan sọ fún wa níbẹ̀ pé ẹ má ṣe jẹ́ kí a ṣe àtúnwí asán bíi ti àwọn kèfèrí lórí àwọn nǹkan tí à ń sọ. òun ni mo wá jáde sọ pé nǹkan kan ṣo náà ló sì ń fà á torí pé àwọn kan ti dá ọ̀tá sílẹ̀ láàrin àwa kìrìsìtẹ́nì àti àwọn mùsùlùmí. àwọn kan ti dá ọ̀tá sílẹ̀ láàrin àwọn mùsùlùmí sí àwa kìrìsìtẹ́nì. tá bá ní ká wò sẹ́yìn bíi 40 ọdún 50 ọdún 60 ọdún sẹ́yìn tírú àwa yìí tí a ò tí ì di ayé. ṣé bí ẹ̀sìn mùsùlùmí àti ẹ̀sìn kìrìsìtẹ́nì ṣé bí wọ́n ṣe rí ní gbogbo ìgbà yẹn ṣé bẹ́ẹ̀ ni wọ́n ṣe rí nísìnyí? kí ló jẹ́ kí ẹ̀sìn kìrìsìtẹ́nì kó dunlẹ̀ àti ẹ̀sìn mùsùlùmí kó dunlẹ̀? kí ló jẹ́ kí àwọn ẹlẹ́sìn méjèèjì yẹn kí wọ́n máa bára wọn ṣe? kí ló wá fà á tí àwọn ẹlẹ́sìn méjèèjì tá a wá fi wá dọ̀tara wa tá a wá fi wá yẹ́yìn síra wa? ẹ̀yin àáfà àwa pásítọ̀ àwa tá a lórúkọ àwọn òjíṣẹ́ olúwa, àwọn wòlíì nínú ẹ̀sìn mùsùlùmí, àwọn kàlífà nínú ẹ̀sìn mùsùlùmí, àwọn ìmáàmù nínú ẹ̀sìn mùsùlùmí, àwọn ṣéwù nínú ẹ̀sìn mùsùlùmí. mo wá bẹ̀ wá ní pẹ̀lú àwa kìrìsìtẹ́nì, àwa tá a jẹ́ skọ́là nínú ẹ̀sìn mùsùlùmí, mo wá bẹ̀ gbogbo wa ní pé ká jọ̀ọ́ ká má jẹ́ kí wàhálà kó ṣẹlẹ̀ láàrin àwa kìrìsìtẹ́nì àti àwa mùsùlùmí. ìfẹ́ tí àwọn bàbá wa lò ń gbà yẹn, ìfẹ́ tẹ́yìn náà ló ń gbà yẹn, torí pé àwọn bàbá wa tó jẹ́ bíi 60 70 80 90 nínú ẹ̀sìn mùsùlùmí wọ́n sì wà dé sí i bẹ́ẹ̀ gẹ́gẹ́ nínú ẹ̀sìn àwa kìrìsìtẹ́nì wọ́n sì wà. ìfẹ́ ẹ̀gbà yẹn ẹ jẹ́ ká dá padà. kí la lè fi dá padà? ẹ jẹ́ kí a bára wa sọ̀rọ̀. bíba ẹ̀sìn kan jẹ́ fún ẹ̀sìn kan, ẹ jẹ́ ká stọ̀pù ẹ̀. àwọn kan máa ní ẹ jẹ́ ká jẹ́ kógun omi. àwa gbà yí pé kò sí ogun láàrin ẹ̀sìn kìrìsìtẹ́nì àti ẹ̀sìn mùsùlùmí àti àwọn ẹlẹ́sìn kan àbáláyé. ẹ jẹ́ kó ní kálukú máa ṣe tiẹ̀ kí ìfẹ́ lè wà. mo máa ń sọ kankan nínú ọ̀rọ̀ mi, mo ní ọlọ́run mọ ohun gbogbo ó sì lè ṣe ohun gbogbo. ọlọ́run ti dá iná, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ọlọ́run ti dá àlùjọ náà, ọlọ́run ti dá paradíṣe táwa kírísítẹ́nì ń pè, òun làwọn mùsùlùmí ń pè ní àlùjọ náà. ọlọ́run ti dá iná àti àlùjọ náà kó tó di pé ó dàwọ̀ èèyàn. ẹ jẹ́ kó ní kálukú máa ṣe tiẹ̀ pẹ̀lú ìfẹ́. nǹkan kan tí mo mọ̀ dájú, wọn ò lè mọ́kọ́ fún wèrè kí wèrè kóró kó síta o. oníkálukú máa pèrò sí ẹ̀sìn tiẹ̀ ni. ohun tó bá pé oníkálukú òun ló máa ṣe. mo bẹ̀ yín, mo fi ọlọ́run ọba bẹ̀ yín, mo fi Allah tẹ̀ ń tẹ̀lé tẹ̀ ń forí balẹ̀ fún ẹ̀yin mùsùlùmí, mo fi bẹ̀ yín. ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí ẹ tẹ̀lé tẹ́ ẹ gbà fún tó jẹ́ òjíṣẹ́ yín nínú ẹ̀sìn mùsùlùmí, mo fi bẹ̀ yín. àwa kìrìsìtẹ́nì, mo fi ọlọ́run ọba bẹ̀ wá. Jèhófà tó dé ọ̀run àtayé, mo fi bẹ̀ wá. mo fi Jésù Kristi tá a tẹ̀lé tó jẹ́ aṣíwájú àwa kìrìsìtẹ́nì, mo fi bẹ̀ wá. ẹ jẹ́ ká dá ìfẹ́ tí àwọn bàbá wa tí wọ́n lò gbà yẹn tí wọ́n fi ń bára wọn ṣe, tí kìrìsìtẹ́nì fi ń jẹun nílé mùsùlùmí, tí mùsùlùmí fi ń jẹun nílé kìrìsìtẹ́nì, ẹ jẹ́ ká dá padà. bẹ́ẹ̀mi ṣe wà yìí, àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn, ọ̀pọ̀lọpọ̀ àfáà, ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì, ọ̀pọ̀lọpọ̀ àwọn wàlíì, ọ̀pọ̀lọpọ̀ àwọn imam, ọ̀pọ̀lọpọ̀ àwọn sheik, ọ̀pọ̀lọpọ̀ àwọn kàlífà, wọ́n mọ̀ mí pé èmi ò kí criticize pé ẹ̀sìn kan dá o, ẹ̀sìn kan ò dá o. nǹkan tí mo mọ̀ ní pé ọkọ tó wà lọ́wọ́ mi, ọ̀dọ̀ mi ni màá máa roko sí.
máa polówó ẹ̀sìn tiẹ̀ lọ́nà tó dáa kémi náà polówó ẹ̀sìn tọ̀dọ̀ mi lọ́nà tó dáa. Mi ò ní sọ wípé nítorí kí èèyàn kó lè pọ̀ nínú ẹ̀sìn mi kí wàá máa bẹ̀sìn kọjá. Gbogbo àwa tí ọ̀rọ̀ yìí tó ta bá nínú ẹ̀sìn mùsùlùmí, nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì, nínú ẹ̀sìn àbáláyé oníṣẹ̀ṣe, ẹ jẹ́ ká tún bẹ̀ ṣe, ẹ jẹ́ ká lo ìfẹ́, ẹ má jẹ́ ká bára wa jà, ẹ má jẹ́ ká dá wàhálà sílẹ̀, ẹ jẹ́ kó gun omi lágbára Ọlọ́run bá wàhálà ò ní ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa, wàhálà ò ní ṣẹlẹ̀ nílẹ̀ kóòtù òjì. Torí wípé ọmọ bàbá ọmọ ìyá kan náà ni wá. Báwọn kan bá tẹ̀sí wá sọ wípé Ọlọ́run dáwọ́ kan síwájú Ádámù àti Éfà, èmi ò tí ì mọ̀. Nǹkan tẹ́mi mọ̀ ni pé Ádámù àti Éfà òun lọ́lọ́run kọ́kọ́ dá. Ara àwọn méjèèjì lóníkálùkù wa ti jáde. Ká má sọ pé à ń sọmọ ìyá, à ń sọmọ bàbá. Gbogbo wa la lẹ́lẹ́sìn mùsùlùmí nínú ẹbí wa, gbogbo wa la lẹ́lẹ́sìn kìrìsìtẹ́nì nínú ẹbí wa, gbogbo wa la lẹ́lẹ́sìn àbáláyé nínú ẹbí wa. Ṣé ká wá sọ pé bá a ṣe jọmọ ọ̀yá ajọmọ bàbá yẹn ká wá máa yẹ́yìn síra wa? Kò rí bẹ́ẹ̀ o. Ọlọ́run ò ṣeé gbèjà o. Ọlọ́run ò sọ pé kẹ́ni kọ́kọ́ gbèjà wọn o. Gbogbo tá à ń kà ní Kùránì, gbogbo ilé tá à ń kà ní Bíbélì yẹn, ó ní nǹkan tó bá wá o. Kò ṣe pé ànábì dídì dúró pé ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ kíní kan ẹ pa, ó ní nǹkan tó ń bá bọ̀ o. Nínú Bíbélì tiwa náà kẹ́ni yìí, Old Testament, Bíbélì sọ fún wa yìí pé tó bá jẹ́ pé májẹ̀mú láéláé kò ní àbùkù, àbámọ́ ti kọ májẹ̀mú títún. Ẹjọ́ torí tọlọ́hun mo fi Ọlọ́run bá bẹ̀ wá ní, nítorí pé ìfẹ́ tí ò sí ló jẹ́ káwa kan máa takò Dr. Bukola Alayande èrè àsàlátù. Ìfẹ́ tí ò sí ni ìfẹ́ tẹ́ wà nílẹ̀ Yorùbá yìí ó pọ̀. Àwọn ọmọ Yorùbá à ń jẹ́wọ́ pé ọmọ kan ni wá, a kì í ṣọmọ àlè. Ìfẹ́ wà láàrin wa, ìfẹ́ tó wà òun ló jẹ́ kí àwọn ìjọ yẹn kí wọ́n pe èrè àsàlátù sínú ìjọ wọn. Ṣé ká sọ wípé ẹni tí ó lọ ṣiṣẹ́ òòjọ́ ẹ̀, ṣé ká sọ pé kó má lọ ṣiṣẹ́ òòjọ́ ẹ̀ mọ́ ni? Ṣebí owó ló máa gbà ń bẹ́ẹ̀. Owó tó bá gbà ń bẹ́ẹ̀ yẹn àwọn ọmọọṣẹ́ máa gbà ń bẹ́ẹ̀, ìyàwó máa jẹ́ ń bẹ́ẹ̀, ọmọ máa jẹ́ ń bẹ́ẹ̀, àwọn náà máa jẹ́ ń bẹ́ẹ̀, àwọn ará àta kọ̀ọ̀kan náà máa jẹ́ ń bẹ́ẹ̀. Àwọn tó bá jẹ́ ń bẹ́ẹ̀ ṣé wọ́n lè ṣépè fún wọn ni? Iṣẹ́ òòjọ́ wọn ni. Bí ọ̀rọ̀ àwọn kan wọn á ní obìnrin ò lẹ́sìn, bóbìnrin ò ṣe lẹ́sìn, bẹ́ẹ̀ náà ṣé ká wá sọ pé mi ì sọ bẹ́ẹ̀ o, ṣé kọ́ bóbìnrin ò ṣe lẹ́sìn? Olórin náà ò lẹ́sìn torí pé irú iṣẹ́ táwa ṣe lẹ́sìn kan wá gbé polówó wá, kólórí ìṣàgbé wá, kí n sọ pé mi lè jẹ́. Wọ́n sọ wípé Ọlọ́run má jẹ́ ká jẹ oúnjẹ ọ̀tá wa. Ṣọ́ọ̀rẹ́ wa ti dáná tá a fẹ́ jẹ. Nígbà tẹ́tẹ́ wípé kí ló dé tí èrè àsàlátù tó lọ kọrin bẹ̀, ṣe bẹ́ẹ̀ ni tó lè sanwó tí wọ́n lè fi jẹun, tí wọ́n lè fi gbádùn, tí wọ́n lè fi bọ́mọ, tí wọ́n lè fi bọ́yàwó. Táwọn ọmọọṣẹ́ náà máa jẹ́ ń bẹ̀, ó sọ ọ́ lọ síbẹ̀ lọ́fẹ̀ẹ́, wọ́n lọ ṣiṣẹ́ owó wọn ni. Ọlọ́run wà pẹ̀lú yín, Ọlọ́run wà pẹ̀lú wa. Ẹ bá a pín fọ́rọ̀ yìí, ẹ jẹ́ kó délé kó dóko, ó kó dóró ọ̀rọ̀ ní mídíà. Ire o.